káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Ìgbòho ọlọ́ọ̀lù tí a ní kọ́ mọ̀ dé yìí wàláì mọ́ fọlọ́ntọ́lẹ̀ mi búra ó ya gbogbo fídíò rẹ̀ ó sì bẹ̀mí ló kọ ọlọ́run ọ̀fọ̀ alájọbí bẹ̀mí pé kí n má gbé jáde ó nítorí fún security ni ó ní òun mọ̀ ní òun májàsọ́lá ni a ní kó òun má débì kan ó ní eré pa orí íńtánẹ́ẹ̀tì lélẹ́yìn ó níbi táwọn dé tó ń débẹ̀ tó ń ya fọ́tò ń bẹ̀ bí fọ́tò bẹ̀ ní bíbẹ̀ ní bí gbogbo bẹ̀ ní ó lóun ti kọjá gbogbo lẹ́yìn òun tóun lọ tóun dé Niger State tó yẹ pé bóun bá àìmọye ọlọ́pàá lòun kàn lójú ọ̀nà nígbà tó sọ gbogbo àwọn tí wọ́n ń kó tẹ̀lé ẹ̀rù ọlọ́run bà mí. ó ti lọ́wọ́ ìjọba àpapọ̀ nú sọ́jà ń tẹ̀lé ọlọ́pàá ń tẹ̀lé àwọn ọmọ ìlú Ekun tí wọ́n lé lẹ́gbẹ̀rún kan wọ́n ń tẹ̀lé. epo tí wọ́n ń lò lójoojúmọ́ láyé kèé sepo ká sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ 1 million ni wọ́n ń lò lójúmọ́ tí wọ́n ń lò fún mọ́tò lójúmọ́ ó jẹ́ pé 1 million lọ. ó sì lẹ́ni tó bá fóun ní kọ́bọ̀ ó ní kó jáde kó wá wí kó sọ pé ọwọ́ òun ni Sunday Igboho ti gba 1 naira. mo léwo lọ́wọ́ tó báyìí ó lóun ń jà fórílẹ̀-èdè òun ni. ó ní bí wọn ò bá mọ̀ lónìí ó lóko wọn wọnú ìwé ìtàn tí wọ́n padà mọ̀ lọ́la. ó ní gbogbo àwọn ará Aabo gbogbo àwọn èèyàn òun àwọn ará ilé ìyá àwọn ará ilé bàbá àwọn gbogbo wọn sunkún pé òun ò gbọ́dọ̀ lọ kóun ó padà kóun kú òun igbó. ó lò nítorí yín nìkan kóun fi ń lọ torí gbogbo ilẹ̀ Yorùbá lòun fi ń lọ. kò dín mẹ́rin nínú àwọn nǹkan tí mo ní pé ó fa wàhálà. Sunday Igboho ní bó ń dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá pátápátá Nàìjíríà. ó ní wọ́n jọ mí lójú gan o. mò ń pè wọ́n láago 2 òru wọ́n sì ń gbé kọ́ọ̀lù mi. Ọlọ́run pàdé àwọn ọlọ́pàá kan lójú igbó àtàwọn sọ́jà joint Kini tí wọ́n ń sọ bẹ̀. ó ní lóru ni ó lóun sì pe ọ̀gá ọlọ́pàá pátápátá lóru. ó ló sì gbé fóònù ó sì bá gbogbo wọn sọ̀rọ̀. ọlọ́mọ Nàìjíríà dáadáa ọmọ Yorùbá gidi. ó ní orí alálẹ̀ Yorùbá yóò gbé IG tó wà ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń pé Sunday Igboho ẹ̀yìn gbogbo ibi tó lọ wọ́n ń bẹ́ ni ó ń ṣe ní bẹ̀bẹ̀ skáùtù irinṣẹ́ wo ló ní lọ́wọ́. mọ́láhàn láti sọ fún yín wípé bó ṣe ń lọ ohun ọlọ́pàá àti sọ́jà wà pẹ̀lú ẹ̀ o kọ̀dánù gbó lọ́nlọ́ mugun o. ó ní àwọn oní tẹkinọ́lọ́jì tí wọ́n ń tẹ̀lé Amẹ́ríkà ni wọ́n ti wá o. àwọn tí wọ́n ń gbé gbogbo tí wọ́n ń ṣàyẹ̀wò Amẹ́ríkà ni wọ́n ti wá. kódà bí wọ́n bá sì rí bí táwọn aráabí ń wà tí wọ́n ó mú wọn mọ́bẹ̀ ní ìsìn. àwọn ìjọba tí wọ́n ń sọ́bẹ̀ àti tọ̀yọ́ àti àmọ̀tẹ́kùn kankan ẹ pé Sunday. lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti kúrò níbi oríire bí wọ́n wà tí wọ́n ní wọn ò lè kúrò ńbẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àǹdí wọn wọ̀ àwọn tí kò ń bẹ̀ o wọ́n wà ní agbedegbede méjì ìpínlẹ̀ Ọ̀yọ́ bíi bọ́dà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó fi wọ Kútọ́nù ó kù díẹ̀ kí wọ́n wọ Kútọ́nù ni wọ́n wà báyìí. inú igbó bọ́dà tìpínlẹ̀ Ọ̀yọ́ sí Kútọ́nù ni wọ́n wà báyìí. wàhálà Nàìjíríà ti wá ẹ̀ máa súnmọ́ mi ẹ̀ máa bọ̀. ta ló kàn sí wàhálà fún Nàìjíríà? ìlú tí ó ní Sunday Igboho ọmọdé ọlọ́ọ̀bẹ̀ o. kódà ó ya fídíò ńbẹ̀ ó ya fọ́tò ńbẹ̀ tó sẹ́ǹdì ẹ̀ ó sì ya fọ́tò wájú police station ńbẹ̀. àṣé igbó ọba tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí àṣé náà lọ́lọ́jà Niger State àṣé gbọ́ ọba yìí náà lọ́lọ́jà Kútọ́nù gbogbo ìlú tó já yìí àwọn náà tún lọ jálùú míì wọ́n tún lọ jálùú míì àṣé gbọ́ ọba náà ló tún lọ jáwọ́ orílẹ̀-èdè míì wọ́n fẹnu sọ gbogbo bíi Mali láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kejì àjọ àgbáyé ló sì lágbára lórí ẹ̀ àṣẹ́nu gbọ́ ọba yìí kò sí orílẹ̀-èdè kan tó lágbára tó bá ń bẹ nínú àjọ àgbáyé tó lè sọ pé òun ò fẹ́ o òun fẹ́ wú gbogbo igi ibẹ̀ òun fẹ́ máa rí gbogbo ibẹ̀ kétékété òun fẹ́ gbé katapila lọ bẹ̀ kóun ó wú igi kóun ó wú gbogbo ẹ̀ pé ibẹ̀ làwọn èèyàn ń fara pamọ́ sí àṣejọba orílẹ̀-èdè kan ò lágbára ẹ̀ a tó ń bèrè ìjọba àpínlẹ̀ kí ni agbára tíjọba àgbáyé ní lórí igbó ọba yìí òfin wo ní bẹ lórí igbó ọba yìí àṣẹ nínú igbó ọba yìí lẹ́yìn ẹranko èèyàn gbọ́dọ̀ gbénú igbó ọba
yìí wọn gbọ́dọ̀ kọ́lé síbẹ̀. àṣẹ nínú igbó ọba yìí ó wà nínú òfin pé wọn gbọ́dọ̀ máa da màálù ńbẹ̀, wọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ajé ńbẹ̀. àṣẹ nínú igbó ọba yìí ó wà ńbẹ̀ pé wọn gbọ́dọ̀ máa dá fátìrì ibẹ̀. nínú òfin àjọ àgbáyé ni o. nínú igbó ọba tiwa tìpínlẹ̀ Ọ̀yọ́ àti tìpínlẹ̀ Kwara tó líǹkì mọ́ Kwara stéètì òun náà lọ gba oríire lọ́gbẹ́tì. ibẹ̀ náà wọ́n gbàdé Kwara stéètì. àṣé àwọn kan ń gbẹ́nu igbó yẹn tó jẹ́ pé àwọn Fúlàní tó lé ní 7,000. àṣé wọ́n ní ibùjókòó níbi tí wọ́n ń gbé níbẹ̀ tí wọ́n lọ́ba tí wọ́n níjòyè. àṣé bẹ̀ lágbára débi pé wọ́n ń ṣe káràkátà lójoojúmọ́ ń bẹ̀. àṣé màálù tí ń bẹ nínú igbó ọba yìí tá a bá mú látòríire Ògbómọ̀ṣọ́ èyí tá a bá mú lọ títí tí dáfídé bọ́dà lọ́hùn àsólé ní 5 million màálù tó wà ní igbó ọba yìí tó sì jẹ́ pé àwọn màálù yìí lólúwa. àṣé kò sí nǹkan ìjagun tó lágbára tí ò sínú igbó ọba yìí. àṣé AK-47 àṣé tọ́ì ni àti AK-49 bí ìgbà tọ́mọ èké bá ń fi bèbí ṣeré ni. nínú bẹ̀ àṣé báwa kan ṣe mọ̀ pé tá a bá gbé mọ́tò láti challenge àmọ́ bá ṣe gbà á tọ́jẹ́ pé yóò yá tá a fi dé géètì kíá. àṣé làwọn kan mọ àtọ́jú ilé àtọ̀nà ẹ̀bùrú ọ̀nà gbọ́rọ̀ àtọ̀nà bùsọ̀ bẹ̀. àwọn tá a jọ máa rà àdúgbò bẹ̀ gan àmọ́ tó wọn tó sì jájòjì ni wọn. àṣé àwa tá a jẹ́ Yorùbá yìí ṣé àwa lágbára bẹ́ẹ̀ nínú igbó ọba tiwọn lọ́hùn. igbó kálukú orílẹ̀-èdè yìí ló ní igbó ọba tiẹ̀ náà. èyí ń tọ́ lọ títí tó fi dé Niger State nínú igbó ọba ń bẹ̀ sáà lè bá Yorùbá ń bẹ̀ tí wọ́n ń tà tí wọ́n ń rà. ẹ tún wá gbọ́ láàárọ̀ yìí o. ohun tó fa gbọ́n mi sí omi ò tó fa gbogbo wàhálà tá a ní láàárọ̀ yìí. ààrẹ wa ni President Bọ́lá Ahmed Tinubu. ẹni hàn yín ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. ọwọ́ rẹ̀ ló ti wá gbogbo wàhálà tá a ní Nàìjíríà báyìí. gbogbo àwọn tí a ń ṣèjọba látàyè ológun láti 1960. àṣírí kan wà tí wọ́n ń da sọ́ọ̀bù tí wọ́n ń pa á tì tẹ́nìkan kan rèé débẹ̀. àṣẹ Bọ́lá Ahmed Tinubu òun lẹ́ni àkọ́kọ́ tí ó láyé àgbàràmù tí ó sọ pé ẹ kó owó Nàìjíríà ẹ kó síbì kan ẹ ń pín lóṣooṣù ẹ ń pín owó Nàìjíríà ẹ fi ń ṣe sọ́bsidì àwọn mẹ̀kúnnù ń jìyà ẹ̀yin sì ń pín owó ẹ̀ ń dagbádá bolẹ̀ gẹ̀rẹ̀yẹ̀ láì ní ọkọ̀ ojú omi tí ń fa epo ẹ̀ sì ń pín owó sọ́bsidì ẹ̀ sì ń pín. síbẹ̀síbẹ̀ Nàìjíríà tẹ̀ ń pínwó rẹ̀ yìí ó ti á jẹrà wọnú ó ti ń di pé wọn ò rówó oṣù òṣìṣẹ́ san. àwọn orílẹ̀-èdè kéékèèké ń yá wa lówó tá a fi ń sanwó oṣù bá a ṣe dẹrú Ṣáínà nìyẹn o. nípasẹ̀ pà ń yáwó lọ́wọ́ wọn a sì tó fẹ́ máa ṣiṣẹ́ ìjọba tó ti kàmpé pé láàrin ọdún 4 tó ń bá lò òun ó ṣe ribiribi òun ó ṣe yàyà 6 nígbà ọba débẹ̀ ni ò ní bówó tó bá débẹ̀ tí ò bówó ó sì fẹ́ káwọn aráàlú rí pé òun náà ṣe nǹkan wúrúwúrú. wọ́n wá lọ báwọn Ṣáínà wọ́n wá fi kùlùkù pẹ̀lú wọn pé ẹjọ́ ẹ bù aláṣìírí ẹ bá wa ṣe bíríìjì báyìí ẹ bá wa ṣe bíríìjì báyìí. a máa sanwó rẹ̀ fọ́dún 25 a máa sanwó rẹ̀ fógójì ọdún. gbèsè tí ìjọba míì jẹ ọmọ tẹ̀ tí lóyún ẹ̀yọ́ san bẹ̀. ìyẹn ni Bọ́lá Ahmed débẹ̀ tó ní bápọ̀ ọ̀bá ṣe san èèyàn máa ká a lérí. sọ́bsidì tó kọ́kọ́ yọ lórí owó epo yẹn #1 ọkàn lóró òrù àwọn olówó ló kó bá. àwọn náà wá ṣe mítìnì yọ̀ọ̀dà padà ńgbà àwọn aráàlú bá ń kọ̀ǹpléìn. wọ́n retí pé ká kọ̀ǹpléìn ká ṣèwọ́de ká ṣe gbogbo ẹ̀. àwọn Bọ́lá Ahmed Tinubu wọ́n tẹ́ ọ̀rọ̀ sórí tébù fáráàlú wọ́n fi hàn gbogbo ìlú pé n ti ń ṣẹlẹ̀ rèé o àwa ò lè parọ́ fún yín o. aráàlú gbọ́ pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bó bá ìpowó epo léwó náà ni a jẹ́ pé ẹ fi ṣe nǹkan tó dáa fáráàlú. wọ́n wá bẹ̀rẹ̀ láti ìgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí publish iye tí wọ́n ń pín sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan lẹ́yìn tí èyí fẹ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀. wọ́n ń gbé jáde lórí íńtánẹ́ẹ̀tì tó bá gúgù rẹ̀ ní ìsìn ọgbọ̀yọ Ọ̀yọ́ state gbà lóṣù yìí. iye tí wọ́n gbà iye tí wọ́n pín ní stéètì kọ̀ọ̀kan wọ́n ń tú àṣírí yẹn. ìyẹn dé ní ara ń tó fa sùnwọ̀n mí ni mò ń sọ fún yín yẹn o. ẹ kàn máa kùn lẹ́ẹ̀ máa kùn náà o.
àwọn olówó yẹn àtàwùsà àti ti Ìgbò àti tilẹ̀ Yorùbá gbogbo wọn foríkorí wọn ṣe mítìnì. ẹ̀yin bọ́ bá gbóúnjẹ lẹ́nu wa òun náà ò ní láṣeyege ká tó sọ̀yún tán òun náà ò ṣe díẹ̀díẹ̀ ká tó pẹ́rú ẹyẹ kéré ó tútù gbóúnjẹ wọ́n máa gbówó kan jáde ní Central Bank tí a bá gbówó jáde tí a bá ń ṣẹ́ owó ní 50 naira ní Central Bank wọ́n máa tà ní bíi 120 naira níta láì gbé láì fà ẹni wọ́n bá fẹ́ là wọ́n kàn gbé owó fún gbìí lówó Central Bank wọ́n gbé fún òun gbé fáwọn bòròdò change bọ́ bá pé kò rówó rárá lórí ẹ̀ bí ẹ bá fún 20 naira lórí rẹ̀ òun ti là bí a bá gbé fún yàn lẹ́ẹ̀kan kò yẹ kọ́ńtọ̀ ń tún mọ̀ sí mọ́ tí ó fi jáde láyé. Bọ́lá Ahmed débẹ̀ ọkọ̀ wọ́bọ̀ ó ní kò rí bẹ́ẹ̀ mọ́ o. ibi tówó Central Bank bá ń lọ ibi tí dọ́là bá ń lọ tí pásítálì bá ń lọ kí gbogbo wọn jọ máa mọ̀. ẹ̀ ń bá fẹ́ ṣẹ́wó kí kálukú ọmọ lọ dàrẹ́ẹ̀tì. owó ṣíṣẹ́ ti báǹkì ti Central Bank àti bòròdò change ọwọ́ afẹ́ jọra wọn ni wọ́n tún ní irú kí leléyìí àwọn oníjọ́ ṣèjọba rẹ̀ láṣegbádùn kò dín méjì ẹlẹ́ẹ̀kẹta rèé o gbogbo gómìnà nípínlẹ̀ wọ́n ti dọ́gbọ́n wípé àpò wọn ní owó local government ń wà àwọn ni wọ́n ń ṣàlàyé pé Bọ́lájí máa lọ Ìbàdàn nọ́ọ̀tì máa lọ Ìbàdàn west lọ́mọ bá ń sojú mi ń bẹ̀. irúgbọ́n alágbàṣe ọ̀sán ní gògògò kó gò tó ẹni ó gbóko fún. tí Bọ́lájí bá ń pẹ́ kinní kan ojú títì kan ṣe kinní kan yọjú sí mi lọ́la. ìjọba Bọ́lá Ahmed débẹ̀ ó ní òrí bẹ́ẹ̀ mọ́ pé kálukú àwọn local government yóò máa gbowó dàrẹ́ẹ̀tì ni. kò dín mẹ́ta ara wàhálà tí Bọ́lá Ahmed tó fà sí wa lọ́rùn. èyí tó bá wá fẹ́ tó fi jẹ̀bi nínú àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ẹ máa kọ́lẹ̀ o pé ọjẹ̀bí ń bì ọjàre ń bì. ó ní local government ni wọ́n máa sanwó local government fún direct. àwọn ìpínlẹ̀ mi ò tí ì bọ́ nínú àǹfààní kí local government ó máa gbowó ẹ̀ direct. bí local government ó bá sì gbowó ẹ̀ direct àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé kò ní jẹ́ ṣíṣe. local government lọ́mọ títí agboolé tó bàjẹ́ ńlọ́mọ gọ́tà tí ò dáa. gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ́rẹ̀. ìjẹ́ ẹ mọ̀ pé nínú igbó ọba yìí nítorí wípé ìjọba fílẹ̀ fún ọdún pípẹ́ láti 1960 tí wọ́n ti pín wa ló ti wà bẹ́ẹ̀. ẹnìkankan èé ṣe nǹkankan lórí ẹ̀. àbálò àbábọ̀ ogun olé papọ̀ mọ́ ti ta. àwọn èèbó wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ wa nínú ilé wọ́n sì wọnú igbó yìí wọ́n sì wá bí tí àwọn nǹkan àlùmọ́ọ́nì wà ń bẹ̀ wọ́n sì ń wà á láti ìgbà náà láti ìgbà tí wọ́n ti wọnú igbó yìí láti ìgbà tá a ti ń jẹ gbèsè tá a rówó san tá a ti ń ké báwọn pé ẹ dákun ẹ yá wa níye báyìí á fi sanwó oṣù o. àwọn ń ṣe construction lọ́dọ̀ wa wọ́n láǹfààní àti máa kó àwọn nǹkan èlò tí wọ́n fi bá wa kọ́lé wá tí wọ́n fi la bíríìjì wá. nínú àwọn nǹkan yẹn tí wọ́n fi yẹlẹ̀ wò tí wọ́n fi yẹ gbogbo mineral resources tó wà nù lẹ̀ nǹkan àlùmọ́ọ́nì wọ́n kàn ó láwọn oríṣiríṣi àwọn ibi inú igbó yẹn wọ́n kẹnu bá sunùkún ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wú wọ́n wọ́n wá diamond wọ́n wá lithium ní tí wọ́n ń pè ní lithium ọ̀fẹ́ wọn ju góòlù lọ. tí a bá wọ àpò ajílẹ̀ lithium kan àpò ajílẹ̀ tọ́kadà lè gbé láti inú igbó yẹn níbi tí ó gbé jáde sí tí wọ́n fi máa lóòdù ẹ̀ sórí tírélà 12,000 ni ọ̀kadà ń gbà láàrin ìrìn ordinary bíi 30 minutes 40 minutes. ìjẹ́rú ọlọ́kadà míì ṣé yóò fẹ́ gbèrò gbòòrò mọ́ tó bá lọ tó bá yípo bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó gba 12,000 ṣe mọ̀ pé òun ti ráyé wánu. wọ́n wá ń wá kínní yìí tipẹ́ tí wọ́n ti kẹnu bọ̀. ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó dé bá wa àwọn nǹkan èròjà ogun tó wọlé á bá àwọn màálù wá wọ́n dín mọ́ màálù àwọn màálù tí ń cross láti bọ́dà àwọn ìbọn wọn ń dín mọ́ ara màálù wọ́n ń gbé wọn cross bọ́dà gbogbo àwọn nǹkan yẹn ti wà nù Nàìjíríà dẹ́dẹ́dẹ́. ìjọba wa sọ wípé àwọn ò fẹ́ kí wọ́n wá nǹkan àlùmọ́ọ́nì tó jẹ́ ti gbogbo Nàìjíríà yìí. èyí tí a wà nínú Ọ̀yọ́ stéètì tí Ọ̀yọ́ stéètì bá yí padà tó bá dà bí Èkó owó tí a ti rí ń bẹ̀ ó tó tí ó lè sọ Ọ̀yọ́ stéètì tí ó fàìn ju Àbújá lọ. owó stéètì níbo lẹ wá ń kó o lọ ṣùgbọ́n sáwọn stéètì mọ̀ ń pa rẹ̀ àwọn wo ló ń gba 600,000 lọ́wọ́ àwọn tírélà kọ̀ọ̀kan tí wọ́n ń lọ rèé kó nǹkan. tírélà ò sì lọbẹ̀ rárá ó
kéré pin 100 tírélà ń wọbẹ̀ lójúmọ́ tí ń jáde. Ta ni wọ́n ń sanwó yẹn fún? Owó tí wọ́n ń san táwọn tírélà ń san yẹn ta ni wọ́n ń san fún? Lábẹ́ àṣẹ àjọba wo ni? Àbáwọn kan ní àkàn ń lo agbára wọn tí wọ́n ń lọ rèé gbowó ń bẹ̀. Àtẹ̀mí àtẹ̀yìn wọ́n ti fìyà jẹ wá jìnnà. Gbogbo ohun tí Tinubu mọ̀ lóhùn ń jà fún rèé. Tí wọ́n fi ní túnú rẹ̀ ó fa sàbí ti pọ̀jù fún. Kí ni tiẹ̀? Ó kọjú mọ́jọba tí ń ṣe èwo tún ni tiẹ̀ pẹ̀lú gbá àtàwo. Ìjọba òkèèrè ọ̀pápọ̀ mọ́ tilẹ̀ wa. Ó ń kó nǹkan èròjà ogun ó ń kó fún wọn. Bí ẹ bá bá yín fà á, ẹ bá wọn fà á. Ẹ má gbà fún wọn. Àwọn Amẹ́ríkà tí àwọn ní àwọn wá gbìjà wá ń jò ní. Information tó dájú ń bẹ lọ́wọ́ wọn ni a fi wá. Wọ́n ní information lọ́wọ́ pé àwọn èèyàn ni a sì ń gbá ojú Nàìjíríà báyìí. Ọ̀dà ṣe ń wá já yín sí. Àwọn náà ò ṣe tí wọ́n fọ́lọ́hún o. Bá a bá bá yín gbà, bá a bá bá wọn lé yín wọn kúrò ń bẹ̀. Àwọn tí wọ́n ń gbógun tì yín nǹkan kan ẹ rí bí ọwọ́ bí kíní bí kòtò lítíọ̀nù tí wọ́n ń gbẹ̀hùn. Àwọn ọba yín mú bẹ̀ dání àti bí ọwọ́ epo bíi Calabar, Port Harcourt epo kan tí ń bẹ lẹ́kọ̀ọ́ náà tí wọn ò tí ì discover àti tòògùn àmọ́ báyìí mójútó bẹ̀. Nígbò láwà bọ́ lóko ẹrú. Lóòótọ́ àwọn Amẹ́ríkà lè gbèjà wa tí wọ́n bá wa lé gbogbo àwọn agbésùnmọ̀mí. Ṣùgbọ́n àpadà tó bọ́ sọ́wọ́ tiwọn náà ni. Àwọn náà padà mọ́ control. Ẹ̀tọ́ bá wù wọ́n mọ̀ fi sórí àlééfà. Ìyẹn ni wọ́n fẹ́ bá wọn fà ní ràn táwọn ràn ò gbà. Àwa láàmú ṣèjọba ara wa fúnra wa ẹ̀ níyàn fún wa. Wọ́n sì gbọ́n tí wọ́n bá yàn jọba lé orílẹ̀-èdè kan lórí. Kìí ṣe pé wọ́n lọ mú yàn wá láti ìlú wọn o. Ọmọ ìlú yẹn tó jẹ́ olólùfẹ́ wọn bọ́yọ́ kàwé ń bẹ àbẹ́jẹ́ Amẹ́ríkà ń bẹ lára rẹ̀ ni wọ́n ó lò. Indirect àwọn ni wọ́n ń control Saudi Arabia báyìí. Indirect àwọn ni wọ́n ń control Israel. Jíjá tí Iran já tí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba míì pé ẹ̀yin nìkan kọ́ lẹ láyé. Àwọn Korea wà ń bẹ, àwọn gbá wà ń bẹ, àwọn àwo wà ń bẹ, àwọn Russia wà ń bẹ. Tí wọ́n rí pé àwọn eléyìí ti fẹ́ mọ̀ já o, eléyìí fẹ́ mọ̀ já tètè pa lẹ́nu mọ́ kó tó di pé yóò já wọn yòókù lọ o. Èyí tí wọ́n débẹ̀ tí wọ́n àrẹ́sì wọn láàrin ẹjọ́ mẹ́ta tí wọ́n kó ń bẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ni a pè lọ́ba dìgbà yìí. Akínní náà mọ̀ fẹ́ mọ̀ ṣe bí ẹlẹ́ran ara. Wá tún kéròjà irinṣẹ́ wọlé sí i. Nígbà wọn bẹ̀rẹ̀ ní rí i pé eléyìí kọjá bẹ́ẹ̀ ẹja bá negotiate ni o. Àwọn eléyìí ọ̀kọ́ kú eṣẹ́ ọ̀kọ́ kú ni wọ́n o. Àwọn tá a láfẹ́ ju bọ́ǹbù sí gbogbo wọn bọ́ta tí wọ́n so wọ́pọ̀ tí wọ́n fẹ́ fèsì ikú yìí. Àwọn eléyìí wọn ò ṣeé bá jagun o. Tí wọ́n bá ti gbé orílẹ̀-èdè kan wò tí wọ́n ti rí wípé agbára àwọn ò lè ká àwọn rìn ẹ̀yìn ń bẹ̀. Pàápàá jùlọ tí wọ́n ti rí wípé àwọn orílẹ̀-èdè tó lágbára bíi Russia wà lẹ́yìn wọn. Níjó ní ni Russia ń sọ pé k'Amẹ́ríkà ọmọ tanra rẹ̀ jẹ́ o. Àwọn Iran wọ́n ní àdó olóró tí wọ́n lè yìn láti ìlú wọn tí ó sì balẹ̀ sí Amẹ́ríkà. Ṣé ẹ mọye kìlómítàs tí ó rìn? Ó fa 1,400 kìlómítàs ni ó rìn láti ìlú wọn tí ó fi dé Amẹ́ríkà o. Wọ́n ní kódà wọ́n ládò olóró tó lè rìn more than 2,000 miles o. Ọwọ́ ń lọ bẹ́ẹ̀. Ẹlẹ́kẹrin mọ kàálẹ̀ fún yín níbi nǹkan àwakùsà. Àwọn nǹkan tí ń kógun bá wa là ń wò lẹ̀ ń gbọ́n o. Gbogbo ọmọ tí a kó lọ nú igbó kèé kọ àwọn ọmọ ọmọ pọ́mọ tálíkà ni wọn ò lè rí kọ́bọ̀ tí wọ́n gbà lọ wọn. Wọ́n níjọba làwọn fẹ́ bá negotiate. Gbogbo tí wọ́n mọ̀ pé tí wọ́n mọ̀ demand fún lọ́wọ́ ìjọba àwọn tẹ́ ẹ dà wọ́n lẹ̀. Àwọn bíi ìwakùsà báyìí ẹ filẹ̀ fáwọn ẹ má débẹ̀ mọ́ ẹja wọn mọ́ mójútó. Ṣé wọ́n ti á gbàjọba àbí wọn ò gbàjọba indirect báwọn. Àwọn kan wà nú àwọn olóṣèlú yẹn tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ní do or die. Tí wọn ò bá ilé dìbò ní 2027 ọbọ̀ tán yányánú. Wọ́n wá ní kàkà kékun má jẹ ṣèṣe ayé àfi ṣàwàdànù. Àní kò ní débẹ̀ ó débẹ̀. Kò ní lò jẹ kan lọ. Tó wà ń bẹ̀ náà ni tóun ti forí ìhun ṣe wàhálà tóun ṣe gbá tóun ò sùn fódìdí bí ọdún kan ọdún méjì. Àsìkò ti tó kí òun parí iṣẹ́ yìí káwọn èèyàn ṣe dànsákì ìwọ̀n bóun ó tiẹ̀ gbéjọba lẹ̀. Àwọn ni fífà tiwọn náà tún wá lé ó lékè ńkà. Àwọn olóṣèlú ni wọ́n fi wá ka scores. Wọ́n bìlíìfù wípé tí ọ̀bá sí ẹ̀ nínú ìjọba tó wà ń ta yìí
kò sí bí wọ́n ṣe lè ṣe. àwọn apá kan dúró nídùú gbogbo ń tọ́ bá gbà láàfún. àwọn apá kan dúró nídùú wípé a máa lo social media. àwọn gbóná pọ̀ wọ́n gùdù pọ̀. àwọn a máa hàtì nǹkan tí wọ́n ṣe AI rẹ̀ tí wọ́n sì là mọ́ Facebook. wọ́n a máa ṣe AI fídíò tí wọ́n sì là mọ́ gbogbo orí social media. bẹ́ẹ̀ni bí wọ́n ti ń pààyàn lọ bẹ́ẹ̀rẹ́bẹ́. wọ́n lè rí náà kankínà kan máa jó lójú títì káwọn èèyàn pọ̀ ńbẹ̀. wọ́n kọ Ọ̀yọ́ ègéènì sí ṣé bẹ́ẹ̀ ní fẹ́ dúró ní fẹ́ dúró kẹ́ẹ̀tún wò pé kó tún ní Ọ̀yọ́ ègéènì Ọ̀yọ́ ègéènì àṣà ò. bẹ́ẹ̀ bá mọ̀ gbọ́ lẹ́gbọ̀ pé ọkọ̀ epo kan ń jóná kí ló wá tún fọ̀ Ọ̀yọ́ ègéènì ń bí yín. ẹ tún lè máa wò lórí fóònù lọ́kàn ẹ̀gbọ́n wọ́n dé ẹgbàwọ́. wàá lọ ya ibi àwọn ọmọ sùkúù níbi tí wọ́n ti ń sáré bóyá wọ́n ń ṣeré lọ́sàn-án wọ́n jọ ń léra wọn lọ́sàn-án wọ́n yà mọ́ wọ́n wàá ya ẹyẹ gbogbo àwọn gbọ́mọgbọ́mọ wọ́n yà wọ́n plug ẹ̀ mọ́ra wọn. ẹgbàwọ́ o. wọ́n fi voice over sí lábẹ́ ẹnìkan máa sọ pé kinní kan. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rí lórí Facebook àtàwọn tó ń rí lórí social media yẹn tí wọ́n ń jẹ́ ọkọ̀ Yorùbá tí mi ọjọ́ ẹ̀sán gbódélé nǹkan kan Ògúndèjì ń bẹ̀. irọ́ ni kìí sàwọn ẹ̀yà wa àwọn ẹ̀yà míì nílò ọkọ̀ wa tí wọ́n fi ọba sọ fún kínní ní ọgbà ọba sọ pé eke ń wá ṣùkú lóko rẹ̀. a ò ní ìjùbá ìlọ lórí ètò yìí ó dàbọ̀.